Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Nǹkan tèmi máa ń ṣe lórí social media ò ní pé máa ń sọ fún àwọn ọmọ Yorùbá wípé ẹ jẹ́ á máa gbé àṣà àwọn baba ńlá wa lárugẹ, pàápàá jùlọ ọ̀rọ̀ ìwé àtegbò. Ó ní ohun tí àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá tí Ọlọ́run fún wa ta ti ń lò tó sì ń ṣiṣẹ́ kó tó di pé òyìnbó gbé Muslim and Christianity dé. Ohun tèmi máa ń sọ fún wa nìyẹn. Ohun tí Ọlọ́run fún wa nìyẹn. Ohun tó fún àwọn òyìnbó làwọn òyìnbó ń lò. Ẹ má jẹ́ ká gbàgbé ohun tí Ọlọ́run fún àwa náà. Ìṣòro kan wà tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin àtọkùnrin tó ń kojú ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé àti rẹ́ni tó mọ̀ nípa ẹ̀ ó máa ń le. Àfi tí Ọlọ́run bá kàn fẹ́ rán yàn lọ́wọ́ ló máa gbéni pàdé ẹni tó mọ̀. Kí ni ìṣòro náà? Ni ìṣòro ọkọ ọ̀run àti aya ọ̀run. Kì í ṣe gbogbo ẹni tó ń lálà ìbálòpọ̀ òun ni ọkọ ọ̀run ń yọ lẹ́nu. Ṣùgbọ́n tó bá sọ fún àwọn èèyàn, wọn ò ní gbọ́. Ìgbà tí èèyàn bá ń ta ata tó wá lálà ata, kò nídìí ká máa wá túmọ̀ ìkiri pé tí èèyàn bá lálà ata, kí ni ó túmọ̀ sí. Irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ tó ń ṣe ló fi lálà. Ṣé rí ohun tí èèyàn bá ń ṣe kí èèyàn bá fi lálà lọ́pọ̀lọpọ̀ ìgbà kì í ṣàbúrú ń bẹ̀, kò ní ìtumọ̀ kankan. Ó normal kí èèyàn fi iṣẹ́ tó ń ṣe kó fi lálà. Èèyàn tó ń ta ilá tó bá lálà ilá, kò nídìí kó máa wá túmọ̀ ìkiri iṣẹ́ tó ń ṣe òun ló fi lálà. Bẹ́ẹ̀ dẹ̀ ni obìnrin tó bá ṣe pé ó ń kó ọkùnrin àbí ó ti ń ṣe iṣẹ́ àgbésùn, ó ṣe é ṣe kó lá àlá ìbálòpọ̀ tí ó sì ní ìtumọ̀ kankan. Iṣẹ́ tó ń ṣe ló fi lálà. Ṣùgbọ́n lápọ́n máa ń sọ pé àlá ìbálòpọ̀ kò da, yẹn la máa sáré kiri. Ìwọ ọkùnrin tó yẹ pé ọ̀rọ̀ ẹ obìnrin ló fi ń wá kiri nígbẹ̀sí ayé ẹ. Tó bá lálà ìbálòpọ̀ kò nídìí kí o ṣẹ̀ṣẹ̀ máa wá túmọ̀ ìkiri. Ohun tó ń ṣe ló fi ń lálà. Ṣùgbọ́n ẹni tó bá yẹ pé ọkọ ọ̀run ń yọ lẹ́nu gangan tó ti ṣèwádìí tó di pé ọkọ ọ̀run ó ń yọ lẹ́nu, kí ló lè ṣe sí i? Ọ̀pọ̀lọpọ̀ ló ti sáré kiri, oríṣiríṣi nǹkan lẹ́lòmíì ti là kọjá lórí à ń wá solution sí ọ̀rọ̀ ọkọ ọ̀run àbí aya ọ̀run. Ìwọ tó bá jẹ́ pé ohun tó ń yọ ẹ́ lẹ́nu tòótọ́ rè tí kì í ṣe ìwọ tó yẹ pé ọkùnrin ló ń fi gbogbo ilé ayé ẹ̀ kó kiri, ó wá lálà ọkùnrin, ó wá ń wá òògùn ọkọ ọ̀run kiri. Ohun tó ń ṣe ló fi lálà. Ìyẹn ṣọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ ọ̀run ń yọ lẹ́nu lóòótọ́, kí irú ẹni bẹ́ẹ̀ kó bá mi gé èékánná ẹsẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá. Tó bá ti gé èékánná ẹsẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá, kó wá ewé rẹ̀kúrẹ̀kú. Ewé rẹ̀kúrẹ̀kú yẹn, a kó sínú ìṣasùn kan. Èékánná mẹ́wẹ̀ẹ̀wá yẹn a kó sínú ìṣasùn kan. A wá ka ẹyọ atare méje, a kà sí, a wá jó papọ̀. Tá bá jó papọ̀ tán, ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ kan sí okùn àyà wa. Ìyókù a wá dì sínú òwú. A fi òwú dúdú àti funfun a fi dì. Tẹ́ni yẹn bá ti ń sùn, ẹ jẹ́ kó máa fi rọrí sùn. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àlùjọ̀nnú tó ń jẹ́ aya ọ̀run, ọkọ ọ̀run kò ní dọ́dọ̀ ẹ̀. Ẹlòmíì tí ẹ sọ pé nínú ẹ̀sìn tàwọn, àwọn ò gbàgbọ́ pé nǹkan kan wà tó ń jẹ́ aya ọ̀run, pé àwọn àlùjọ̀nnú ni. Àtòjá àlùjọ̀nnú àti òjó àlùjọ̀nnú, orúkọ tí Yorùbá fún nínú ìmọ̀ tí wọn ò ní ọkọ ọ̀run. Ẹlòmíì á ní kò sọ́kan kankan lọ́run, àlùjọ̀nnú ló ń dà wọ́n láàmú. Òògùn àlùjọ̀nnú yẹn náà ni à ń sọ yìí. A dára fún wa. Ẹ má gbàgbé pé ìdí tí Dr. Lékan Sàlámì fi ń ṣe àwọn fídíò yìí, òun náà ni pé ó ń polówó ẹgbẹ́ kan fún wa. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Ọmọ Yorùbá òun ni ẹgbẹ́ náà wà fún. Tí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá tó sì nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá, pàápàá jùlọ ìwé àtegbò táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́, ìwọ náà lè darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ náà. Kì í ṣe ẹgbẹ́ jìbìtì. Kò sí ní kankan ṣe pẹ̀lú ibi tẹ́ ń gbé. Kò sí ibi tẹ́ wà tẹ́ ẹ lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn, 5,000 naira òun ní registration àti ID card. Gbogbo ẹ̀ papọ̀ ní 5,000. Kì í ṣe pé registration 5,000, ID card 5,000. Ẹnìkan bí mi, ó ní kí ló dé tí ó fi la owó lọ? Ó gbọ́dọ̀ la owó lọ. Kò sí nǹkan dáadáa kan tó wá jẹ́ àwùf. Kò gbọ́dọ̀ jọ́fẹ̀. Ìgbà tá register ẹgbẹ́
pẹ̀lú ìjọba. ID card ẹgbẹ́ náà tó bá mú dání wọ́n á máa rí ẹ bí ọ̀jọ̀gbọ́n. Kódà tó bá gbé nǹkan ìbílẹ̀ dání, tó bá rí ID card yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á ti mọ̀ pé nǹkan tó gbé dání o ní ID card lórí ẹ̀. So kò gbọdọ̀ jọ́fẹ̀ẹ́ nítorí pé a máa ṣe ID card ti yín. Ṣówó tiwa la fẹ́ fi ṣe ID card? Ẹ máa ní fọ́ọ̀mù tẹ máa fill. Ṣówó tiwa la fẹ́ fi ṣe fọ́ọ̀mù? Ẹ máa ní fáìlì tá máa fáìlì fọ́ọ̀mù tẹ bá fill sí pẹ̀lú fọ́tò yín. Ṣówó wa la fẹ́ fi ṣe gbogbo ẹ̀? Àti pé gbogbo association pátápátá ní orílẹ̀ àgbáyé kò sí kankan tó jọ́fẹ̀ẹ́ ńbẹ̀. Èèyàn máa ń fowó wọ association ni. Àǹfààní tẹ máa rí nínú association yẹn, ó times 1,000, 5,000 tẹ́sán yẹn times 1,000 lẹ̀ máa rí ńbẹ̀. Nítorí pé kò ń ṣe pé wọ́n á ṣe máa gbowó lọ́wọ́ yín kan tó kọ́ yín ní àwọn nǹkan nínú ẹgbẹ́ náà. Èèyàn tó sì fẹ́ kọ́ yín ní nǹkan nínú ẹgbẹ́ náà ó tó 200. Ó túmọ̀ sí pé tẹ́nìkọ̀ọ̀kan bá bẹ̀rẹ̀ sí ní kọ́ yín ní nǹkan méjì, á jẹ́ pé ẹ máa mọ nǹkan 400. Láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí mi ní WhatsApp number mi 08028565188. Á dára fún wa.